olórí oko orílẹ̀-èdè Nàìjíríà Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó ti tú àṣírí nípa igbákejì ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà tó ṣe igbákejì ààrẹ Nàìjíríà láàrin ọdún 1999 sọdún 2007 tí ó tún jẹ́ olùdíje fún ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú People's Democratic Party (PDP) lásìkò ètò ìdìbò ààrẹ ọdún 2019 àti lásìkò ètò ìdìbò ààrẹ ọdún 2023 ìyẹn Alhaji Atiku Abubakar. Ó ti tú àṣírí Atiku síta ó sì tún ti ju bọ́ǹbù ọ̀rọ̀ lù ú wípé baba ńlá oníjẹgúdújẹrá ní Atiku, ṣùgbọ́n tí Atiku Abubakar òun náà máa ti ṣe ọ̀rọ̀ rẹ̀ ní ẹni tí ò gbé ẹnu ẹ̀ fún alágbàfọ̀ tó sì ti fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó ti fún lésì ọ̀rọ̀ àbùkù tí ó sọ nípa ẹ̀. Ẹ rántí wípé tẹ́lẹ̀ ọ̀rẹ́ tímọ́tímọ́ ní Atiku Abubakar àti ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Kódà lọ́dún 2007 ẹgbẹ́ òṣèlú tí Tinubu dá sílẹ̀ ní ẹgbẹ́ òṣèlú Action Congress, ibẹ̀ ni Atiku Abubakar ló ti díje du ipò ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ní ẹgbẹ́ òṣèlú AC nígbà tí ẹgbẹ́ òṣèlú ẹ̀ People's Democratic Party tí wọn kò fún ní tíkẹ́ẹ̀tì ààrẹ wọn. Ṣá o, láti ọdún bíi mélòó kan sẹ́yìn, pàápàá lásìkò ètò ìdìbò ọdún 2023 ní tírélà ló ti gba àárín Atiku àti ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó jẹ́ pé àwọn méjèèjì wọn ò gba tira wọn mọ́, orogún àti ọ̀tá ni wọ́n ń ṣe tó sì jẹ́ pé ìṣubú ara wọn làwọn méjèèjì ń wá báyìí nítorí pé bí Atiku bó ṣe ń wá ìṣubú ààrẹ Bọ́lá Ahmed Tinubu yan pé kó fi ipò lẹ̀ fún òun kóun lè di ààrẹ, ní ààrẹ Bọ́lá Ahmed Tinubu náà wá ìṣubú Atiku pé kò ní dé ipò gíga tó ga jùlọ lórílẹ̀-èdè Nàìjíríà ìyẹn ipò ààrẹ tí Atiku tó ti náwó náírà lé láti ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn. Ṣá o, nígbà tí Tinubu tó ń tú àṣírí nípa Atiku lọ́sẹ̀ tó kọjá, ìyẹn nígbà tó gbàlejò àwọn gómìnà orílẹ̀-èdè Nàìjíríà tó ń bá wọn ṣe ìpàdé, ló ti jẹ́ kó di mọ̀ wípé kò sí nǹkan rere kan tí ó lè jáde ní Násárẹ́tì Atiku, pé kò sí nǹkan gidi kan tí Atiku tó lè ṣe fún orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní kí wọ́n lọ rántí Atiku, kí wọ́n lọ wo ìtẹ́ ẹ̀, kí wọ́n lọ rántí pé àwọn dúkìá orílẹ̀-èdè Nàìjíríà òun ni ààrẹ tẹ́lẹ̀ olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ ọ̀gá ẹ̀ òun ló fi ṣe alága ìgbìmọ̀ tí ó sọ àwọn dúkìá náà tí yóò sọ di ti aládàáni, ṣùgbọ́n ó ní gbogbo nǹkan tí Atiku Abubakar ṣe nígbà náà ó ní níṣe ni ó ba gbogbo ayé ẹ̀ jẹ́, pàápàá àwọn iléeṣẹ́ bíi Àjàòkúta àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ ló ní bọ́n ṣe sọ àwọn iléeṣẹ́ ìjọba di taládàáni, náà ni ó tún lọ gba ẹgbẹ́ òṣèlú ADC mọ́ àwọn tó ní lọ́wọ́ tó tún sọ di tarẹ̀ àti ti aládàáni. Ṣá o, nígbà tó ń fèsì, Atiku nípasẹ̀ ọ̀kan lára àwọn agbẹnusọ ẹ̀ ọ̀gbẹ́ni Shuaib Frank ó jẹ́ kó di mọ̀ pé Tinubu ńgbà tí ò kì í ka ìwé tó jẹ́ pé ẹni tó bá gbọ́ ló máa ń sọ lójú, máa sọ̀sọkúsọ. Ẹni tó bá fẹ́ ní ìmọ̀ nípa àwọn dúkìá ìjọba t'Atiku sọ di taládàáni, ó ní ó wà lọ́dọ̀ ìjọba àpapọ̀ kí gbogbo ẹ̀ ní Atiku ṣe pérépéré tó dáa lọ́nà tó bófin mu, tó sì ní gómìnà àná ní ìpínlẹ̀ Kaduna Malam Nasir El-Rufai náà kọ bí gbogbo ẹ̀ ṣe jẹ́ sínú ìwé ìtàn ìgbésí ayé ẹ̀ tó pè ní Accidental Public Servant ní ọdún díẹ̀ sí ẹ̀yìn.